ẹ̀yin ìyálẹ̀ ní tàárọ̀ yìí o torí a máa jọ mí lójú mo ti béèrè lọ́wọ́ ara mi time without number n rí dáhùn sí ni mo ṣe ní wọ́n á béèrè lọ́wọ́ yín. àwọn ọ̀wà táwọn ọkọ yín wù yín hàn bàbá àwọn ọmọ yín tẹ́ ẹ sì ti gbin oró rẹ̀ sínú lákàìmọye ọdún pé fìyè ọjọ́ alẹ́ jiyàn ẹ sì ń fi jiyàn náà. ìmí inú yín yóò lọ oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan tó sì mọ̀ wípé ọkọ òun ò níyàwó mi ńlé o tí ó mọ̀ dáná fún un. ọkọ ni ó mọ̀ dáná fúnra lára rẹ̀ bàbá ni ó mọ̀ fi ewu orí ni ó mọ̀ fi dáná fúnra lára rẹ̀ kì í sì ṣe torí nǹkan míì lẹ fi ń lọ báwọn nítorí nǹkan ti ṣe ṣáájú tẹ̀sí ti ní tẹ́tẹ́ ti promise wọn wípé mọ̀ wọ́rì tèmi náà ń bọ̀ ilẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀. ìmí inú yín gan nígbà tó bá lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ láti lọ́ọ́ bá kẹ́ ọmọ kò yẹ báyìí ní ìsìn ọmọ góòtù ti tó lóyún lé ìyá mi ò ní tí ì kúrò lọ́dọ̀ ọmọ rẹ̀ kò ní tí ì kúrò lọ́dọ̀ ọmọ rẹ̀ kò sì sí nǹkan míì tó fẹ́ mú jáde wípé ó fẹ́ jẹ́ kí bàbá ọmọ rẹ̀ ìyún grandpa kíyà ó san dáadáa tó fẹ́ mú jáde nù. àmọ́ tó wá yà mí lẹ́nu ni wípé àwọn ìwà náà ọmọ yín ti ń wù ní ìsìn tẹ́yìn sì ń rí bí n tó wà òkè tẹ́yìn rí bí n tó dáa ṣé ká sọ wípé ẹ ti ṣetán ìyàwó ọmọ yín mọ́ṣẹ́ wípé àwọn ò lè repeat same thing tẹ́ ẹ ṣe fún àwọn bàbá ọkọ wọn fún àwọn ọmọ yín ni àbí ká sọ wípé ẹ mọ̀ọ́mọ̀ pé lòòyà náà di àwọn ọmọ yín lọ́jọ́ iwájú kò yé báyìí ní ìsìn torí ò yé mi ṣé ẹ sì mọ̀ pé ọmọkùnrin ẹ̀yin ìyá rìn náà close mọ́jú èmi rò pé ó yẹ kẹ́ ẹ mọ advice wọn kẹ́ ẹ mọ gbọ́n nímọ̀ràn ni torí kò yé mi àbí ká sọ wípé ẹ fẹ́ sọ di ègún nínú fámìlì ìpè tí bàbá náà ṣe jẹ̀yà kọ́mọ náà ó jẹ̀yà tó bá kó mọ lọ bẹ́ẹ̀ torí ò yé mi ni mo ṣe ní ẹ̀yin olóye èèyàn bóyá tí n bá béèrè lọ́wọ́ yín bóyá yóò tún yé ju tèmi lọ o ni mo ṣe ní wọ́n á béèrè o alájìkẹ́rì ní àmọ́ pàdé comment section ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.